kú dédé àsìkò yìí ẹ gbọ́ àwọn ìròyìn tó jẹyọ ní inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 16 oṣù kejì ọdún 2024 Ẹniọlá Bọ́sẹ̀dé Sàlíù lórúkọ mi. Látàrí ipò tí orílẹ̀-èdè wa Nàìjíríà wà, ààrẹ Tinubu, àwọn gómìnà, àwọn mínísítà, àwọn ọ̀gá àgbà lẹ́ka ètò ààbò àtàwọn míì wá ọ̀nà àbáyọ. Ìrètí wà wípé wọn yóò ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀. Ààrẹ ti ní kí ìjọba àpapọ̀ àti tìpínlẹ̀ ṣiṣẹ́ pọ̀ láti mú kí ìpèsè oúnjẹ lè rú gọ́gọ́ sí i. Ó ní kò sí ààyè fún kíkó oúnjẹ wọlé láti orílẹ̀-èdè míì. Ààrẹ kò ṣàìrò àwọn gómìnà láti san àjẹsílẹ̀ owó oṣù àwọn òṣìṣẹ́ àti owó ìfẹ̀yìntì àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì. Wàhálà nínú ẹgbẹ́ òṣèlú Labour tún fẹjú sí o. Sam Amadi ní àmójútó ẹgbẹ́ òṣèlú ọ̀hún kò múnádóko rárá. Obi ti sọ̀rọ̀. Ó ní gbogbo bí àwọn ṣe ná owó lásìkò ìpolongo ìbò lọ́dún tó lọ àti bí àwọn ṣe ná àwọn owó míì làwọn yóò gbé sí gbangba fún ayé rí. Ilé-iṣẹ́ tó ń pawó wọlé sí àpò òṣùwọ̀n ìjọba àpapọ̀, báǹkì àgbà lórílẹ̀‐èdè yìí àti ilé-iṣẹ́ tó ń mójútó àkànṣe iṣẹ́ lórílẹ̀‐èdè yìí yóò ṣe àtúngbéyẹ̀wò ìlànà owó orí. Ààrẹ Tinubu ti yọ Oyèbánjí Òjó gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ilé-iṣẹ́ tó ń mójútó ilé kíkọ́ àti Shehu Osidi gẹ́gẹ́ bí olórí báǹkì alábọ́dé orílẹ̀-èdè yìí. Ilé-iṣẹ́ ìpọnpọ̀ Dangote yóò fi epo rẹ̀ àkọ́kọ́ pọn ránṣẹ́ sí ilẹ̀ òkèèrè. Ẹgbẹ́ àwọn olùkọ́ àti òṣìṣẹ́ ní ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè yìí ASUU ti ṣíṣọ lójú ọ̀rọ̀ o. Wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ tó bá jẹ àǹfààní ẹ̀yáwó tíjọba ṣe àgbékalẹ̀ rẹ̀ inú gbèsè ni wọ́n yóò wà títí láé. Olórí Dami tó jẹ́ aya Aláàfin Ọ̀yọ́ tó wàjà ìyẹn Ọba Lámídì ti padà sọ̀rọ̀ síta tó sì kéde ìfẹ́ rẹ̀ fún Habib Òkìkíọlá tọ́pọ̀ mọ̀ sí Portable lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ oṣù tó ti ń sọ wípé kò rí bẹ́ẹ̀. Lágbo eré ìdárayá, àjọ tó ń rí sí eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lágbàáyé ti ṣe àgbéjáde bí àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ṣe wà lórí tábìlì sí. Morocco ló wà ní ipò kíní, Senegal ipò kejì, orílẹ̀-èdè wa Nàìjíríà ló wà ní ipò kẹta, Egypt ipò kẹrin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láti túbọ̀ máa jẹ̀gbádùn àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan síwájú sí i, ẹ tẹ̀lé wa lórí Facebook @TheMatrixNews, lórí X @MatrixLiveNews, lórí YouTube @MatrixLiveNGNews tàbí lórí Instagram àti TikTok ẹ tẹ̀lé wa @MatrixLiveNG. Òní á sàn wá o.